because I've been wanted to be an actor, I've been wanted to be on the screen. Yí àwọn tèmi náà máa wò mí báyìí kó máa pa. But àwọn bí táwọn ti bẹ̀rẹ̀ popsi mi dẹ̀kẹ̀rẹ̀ àgbà o. Nígbà yẹn kọ́ ló ń dáríjì mi. Àwọn actor mọ bó ṣe máa àwọn actor even big actor astagfirullah tó máa wá sọ̀rọ̀ popsi mi tó máa need help every time. So màá sọ fún dáàdì mi pé èmi náà fẹ́ ṣe irúṣẹ́ ọmọ àwọn pé orí ẹ̀dẹ̀ ìdàrú kí wọ́n lọ máa ṣàgbé lọ́dọ̀ àwọn tó bá ní change díẹ̀díẹ̀ àwọn ogun ìlú làwọn ní tó máa ní kinní kan àwọn actor máa submit letter àjọ pé ẹjọ́ a fẹ́ ya pilot ẹjọ́ a need help yín ṣé ìwọ náà kó lọ máa submit letter àjọ fẹ́ ṣàgbé but ìgbà tí wọ́n sanwó bàbá Sùwé wá ṣe MC ní àdúgbò wa ń gbà yẹn MC ò dé látàárọ̀ tí wedding fi parí òjò tún rọ̀ lẹ́yìn tójú rọ̀ báyìí lásán wọ́n kàn gbọ́ pé MC ti dé ni gbogbo àwọn tó ti lọ